A kú dédé àsìkò yìí. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní dì. Tó bá jẹ́ pé àárọ̀ ni a wà, mo kí gbogbo wa ẹ káàárọ̀. Tó bá jẹ́ pé ọ̀sán ni a wà, mo kí gbogbo wa ẹ káàsán. Tó bá sì jẹ́ pé alẹ́ ni a wà, mo kí gbogbo wa ẹ káalẹ́. Ẹ̀rí ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí yín tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní dì. Làákàyè yín tẹ́ fi ń gbọ́rọ̀ mi, tẹ́ fi ń digest báyìí, làákàyè yín ò ní jọba. Lágbára Ọlọ́run. Ọ̀rọ̀ kan ni mo fẹ́ dá sí lórí àwọn ọ̀rọ̀ tí ó ń lọ, pàápàá jùlọ lórí social media. Mo ti fẹ́ dá sí ọ̀rọ̀ yìí tipẹ́, àmọ́ owó nǹkan tí olúkálùkù wa ń sọ. Ìgbà míì tí mo bá dẹ̀ wá sí online, màá rí pé nǹkan tí mo fẹ́ sọ, bóyá àfá eléyìí ti sọ ó sọ ń bẹ́ẹ̀ o, nígbà bá tún tó stage kan, wọ́n tún lè mú gbàbọ̀ míì. Ìgbà míì dẹ̀ ní àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe, àwọn náà lè ti sọ, kí mi ó sọ kó náà tún mú gba ìbò míì. Òun ló fi mú mi láti fẹ́ bára wa sọ ọ̀rọ̀ kan, pàápàá jùlọ àwa méjì kan ni mo fẹ́ bá sọ̀rọ̀ níbí báyìí. Àwa ẹni àkọ́kọ́, òun náà ni àwa tá jẹ́ mùsùlùmí. Àwa ẹni èkejì, òun náà ni àwọn oníṣẹ̀ṣe. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi látorí àwa ti mùsùlùmí. Ẹ má wo ìmúra mi bí bóyá mo gẹ́ fìlà, mo wọ dànsíkí. Ọmọ Yorùbá ni èmi, ọmọ Yorùbá ni èmi. Ẹ jẹ́ ká kọ́ mú láti ọ̀dọ̀ àwa tí a jẹ́ mùsùlùmí. Òun náà ni wípé tí tẹ́ bá wo orí social media ń sìn, oríṣiríṣi èèyàn ló ń jáde. Tẹ́ bá ń wò mí pé àbílẹ̀ yìí náà ṣe fẹ́ máa sọ̀rọ̀ ni, àbí ó fẹ́ popular nǹkan kan. Àwa ti wà lórí Facebook, tá ti popular tipẹ́tipẹ́. Àwa ti wà tipẹ́tipẹ́, tá ti jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nípa ti àwa tí a jẹ́ mùsùlùmí, òun náà ni wípé gbogbo nǹkan láyé yìí, gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe dá, ó wà nínú ọ̀rọ̀ náà, ó ní akọ, bẹ́ẹ̀ sì ni ó ní abo. Tí a bá fẹ́ ṣe wáàsí, a fẹ́ pèyàn sí ẹ̀sìn tiwa, a kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti lè ṣàlàyé, láti lè mú reason wá, evidence wá. A kàn lè bọ́ sí online káàkan máa condemn àwọn kan. A lè bọ́ sí online káàkan máa ṣépè fún àwọn kan. Torí pé tí a bá wo nǹkan tó ń lọ lọ́wọ́, ìyẹn lórí social media láàrin àwọn oníṣẹ̀ṣe àti àwọn àfá, a rí wípé ọ̀rọ̀ orí social media lásán ni. Ọ̀rọ̀ orí social media lásán ni. Omi, tí o bá fẹ́ bá sọ̀rọ̀ pé bóyá ọ̀rọ̀ nǹkan tó ń sọ ó dẹ lójú, tẹ́ bá ríra wọ́nà wọ́n, tí wọ́n wá kámẹ́rà yín, tẹ́ wá bára yín sọ̀rọ̀, tẹ́ mú ẹ̀rí wá, tí wọ́n mẹ́rin tẹ́ wá, tẹ́mi náà mú ẹ̀rí tèmi wá. Àmọ́ tá bá wà lórí social media, tá bá kàn búra wa sí gbogbo èmi rí pé ọ̀rọ̀ orí social media lásán ni. Èmi ò tiẹ̀ wá yà lọ síbẹ̀ yẹn. Ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí gangan, òun náà ni àwa mùsùlùmí lẹ́ẹ̀kan sí. Àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe, wọ́n máa ń pe mùsùlùmí ní oníjàgídíjàgan. Ìsìláàmù kìí ṣe jàgídíjàgan. Nítorí pé ẹ jẹ́ ká kíyèsí, ibi tí ẹ̀sìn ti wá gan, ibi tí ẹ̀sìn Ìsìláàmù yìí ti wá, tí ẹ bá wò, ẹ rí wípé ẹ gbọ́ pé wọ́n gbé ogun ti ìlú kan rí.
tàbí nǹkan kan ṣẹlẹ̀ ẹnìkan jáde nínú sheik wọn ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ anyhow. Àmọ́ ṣe rílẹ̀ ti Nàìjíríà wá ń bí báyìí, èmi rí i pé most of àwọn tí wọ́n máa ń wá sí online láti wá sọ̀rọ̀, ẹlòmíì kan mọ̀ sọ̀rọ̀ kan tó jẹ́ pé ó lè fa àbùkù bá ẹ̀sìn. Ìdí èyí làwọn eléyìí fi ń pe mùsùlùmí ní oníjàgídíjàgan. Tó bá yẹ pé mùsùlùmí jẹ́ oníjàgídíjàgan ni, ẹ jẹ́ ká wo others country tó ti ń ṣe Islam, ẹ jẹ́ ká wo bí wọ́n ti ń ṣe tiwọn. Ẹ jẹ́ kí n kó lórí yẹn. Ẹlẹ́ẹ̀kejì, òun náà ni bí Ọlọ́run bá ń sọ̀rọ̀ nínú Kùránì, a ní yá ayọ́ alladhina amanu, mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo. Mùsùlùmí ni Ọlọ́run bá wí o. Mùsùlùmí ni Ọlọ́run bá wí. Ẹni tó ń ṣe Islam lọ́lọ́run bá wí o. Ẹ lè lọ sí ilé dí àwọn aláwo ń sìn kẹ́ wá lọ máa sọ pé yá ayọ́ alladhina amanu o. Àwọn kọ́ ni Ọlọ́run bá wí o. Mùsùlùmí ni Ọlọ́run bá wí pé má ṣe pa nǹkan mẹ́pọ̀ mọ́ Ọlọ́run. Mùsùlùmí ni o. Torí pé tí a bá wo nǹkan tó ń fa ìjà láàrin àwọn àfá àti àwọn oníṣẹ̀ṣe, ẹ rí wípé ìjà kò ṣẹbọ ni. Tí Ọlọ́run bá ní nínú Kùránì pé ẹ má ṣẹbọ, àwa mùsùlùmí nìyẹn. Sọ̀rọ̀ mi ti yé, àwa mùsùlùmí lọ́lọ́run bá wí má ṣe ẹbọ. Ẹ lè lọ bá ẹlẹ́bọ kẹ́ sọ fún pé kó má ṣe ẹbọ, torí àwọn náà mú ẹ̀rí ti tàwọn náà wá. Táwa bá ní ẹ̀rí, àwọn náà mú ẹ̀rí tiwọn wá. Tó bá fẹ́ jẹ́ pé a fẹ́ pè sínú ẹ̀sìn tiwa, Ọlọ́run náà sọ pé ó ní onílàákàyè èèyàn olóhùn bá sọ̀rọ̀. So ìwọ tí wàá sọ̀rọ̀ náà, tí wàá pèèyàn sínú ẹ̀sìn tiẹ̀, ìwọ náà ó gbé ọ̀rọ̀ kalẹ̀ pẹ̀lú làákàyè. Tó bá gbé wá líle, o ò lè jèrè ọkàn ẹni tó fẹ́ kó wá gba ẹ̀sìn tiẹ̀. O ò lè jèrè ọkàn ẹ o. O bá sì sọ fún pé o fẹ́ gba nǹkan kan lọ́wọ́ ẹ̀, o fẹ́ gba kíní lọ́wọ́ ẹ̀, wàá mú ẹ̀rí tó dájú láti sọ fún un. Èwo ni kí àfáà kó máa ṣe wáàsí, kó má lọ dàrẹ́ẹ̀tì sí nǹkan pọ̀ tó yẹ ká sọ fún nínú ẹ̀sìn Islam. Ẹ wo àwọn míì wà tó jẹ́ pé kódà nínú pápá nínú ẹ̀sìn Islam, àwọn míì wà wọn mọ̀ ń kí, àwọn míì wà wọn ò mọ àlùwàlá ṣe, àwọn míì wà wọn ò mọ ìwẹ̀ jánábà wẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwa ní fi tiwa sílẹ̀ ká máa dá sí ẹ̀sìn ẹlẹ́sìn. Sọ̀rọ̀ mi ti yé. Ṣé rí ìyẹn náà tún lọ bẹ́ẹ̀? Ṣé wá rí ọ̀rọ̀ wípé kó paná adébọrẹ́ kò paná kinní kan rẹ̀? Ṣé rí àwọn àdúrà kan wà, pàápàá jùlọ ní sẹ́ńtúrì tá a wà yìí, bó ṣe wà nù mùsùlùmí náà ló wà nù kírísítẹ̀nì. Èmi ò wá láti wá sáìdì ẹni kankan o. Mi ò sáìdì oníṣẹ̀ṣe, bẹ́ẹ̀ sì ni mi ò sáìdì mùsùlùmí, mi ò sáìdì kírísítẹ̀nì. Àmọ́ nǹkan tó bá ń jẹ́ òótọ́ ọ̀rọ̀, ẹ jẹ́ ká bára wa sọ o. Nǹkan tó bá ti ń jẹ́ òótọ́ ọ̀rọ̀, ẹ jẹ́ ká bára wa sọ. Àmọ́ èyí tá a máa sọ, tá a máa fi di ẹni tí Ọlọ́run tẹ́wọ́ gbà. A sì mọ̀ èyí tá a máa sọ, tá a máa di ẹni tí Ọlọ́run kọ̀. Ọlọ́run ní kọ ẹnì kọ̀ọ̀kan wa. Ṣé rí àwọn kankan wà tó yẹ pé èèyàn gbọ́dọ̀ change nínú nǹkan tó ń jẹ́ ìjẹ́ ẹ̀sìn, bóyá inú ti Christian ni o, tàbí inú ti mùsùlùmí ni o, tàbí inú ti ìṣẹ̀ṣe ni o. Ẹ̀yin ẹ wò ó, ká sọ pé kíní ẹ̀ ti ẹ̀ kọ́ mọ̀ láàrin àwa ẹlẹ́sìn méjèèjì yẹn, mùsùlùmí àti Christian. Bóyá kí wọ́n máa kọ kán àwọn oní church ń sìn tó máa ń kọrin, wọ́n á ní wọ́n ti kọrin kan láàrin, mo ti gbàgbé
wọ́n ní ijó tí mo jó ijó àdúrà ní ọba májèsọ̀díwòkẹ́ níwájú ifá. Sọ̀rọ̀ mi sì yé. Bẹ́ẹ̀ náà àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ó máa ń sábà wáyé nínú ẹ̀sìn mùsùlùmí. Ṣé rí nǹkan tí mo kàn fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yìí ni pé ọlọ́ọ̀bá tó ní ẹ̀sìn, mo ń sọ̀rọ̀ padà sọ́dọ̀ àwa mùsùlùmí ni, ọlọ́ọ̀bá tó ní ẹ̀sìn ó ti perfect ẹ̀sìn. Àwọn àlàyé dẹ̀ ti wà nù ọ̀rọ̀ ẹ̀ tó ní làákàyè èèyàn tó lè gbọ́. Torí pé tí Ọlọ́run bá ń sọ̀rọ̀ kì í dojú ọ̀rọ̀ kọ àwọn ẹlòmíì jù àwọn tí wọ́n gba ẹ̀sìn ànábì lọ sallallahu alaihi wasallam. Ọlọ́run sọ ó ní ẹ̀sìn títí o ti tèmi ẹ̀sìn tí ń kémi náà ṣe tèmi. Tó bá jẹ́ pé Ọlọ́run fẹ́ sọ gbogbo ìlú di ẹlẹ́sìn kan ni Ọlọ́run máa sọ̀dà àmọ́ kò ní sọ̀dà o, torí pé tó bá sọ̀dà ni ìsájà nasrullahi wal fathu kò ní sọ̀kalẹ̀. Tọ́lọ́run bá fẹ́ sọ gbogbo orílẹ̀-èdè di ẹlẹ́sìn kan ó rọrùn fún Ọlọ́run láti ṣe. Sọ̀rọ̀ mi ti yé. Ṣé wá rí lórí ọ̀rọ̀ ẹ̀sìn bákan náà, àwa tí a jẹ́ mùsùlùmí, kíní kan mo kàn fẹ́ jẹ́ kí ó ká mọ̀ ó náà ni pé pàápàá jùlọ àwa tí a bára wa ní ilẹ̀ Yorùbá ń bí báyìí tó jẹ́ pé gbogbo nǹkan pátá tó wà nílẹ̀ Yorùbá ó láti kà kún ẹbọ. Gbogbo nǹkan tó wà pátá. Ṣé rí kò dìgbà tí èèyàn bá gbé tí èèyàn fi ẹ̀kọ sínú ìsasùn ó ta epo sí ó gbé lọ sórí ìta mẹ́ta ní ẹbọ. Sọ̀rọ̀ mi ti yé. Kò sì dìgbà tí ó bá oní ère kan tó ń forí balẹ̀ fún ìyẹn nìkan kọ́ ni wọ́n ń pè lẹ́bọ. Ẹbọ pọ̀ lóríṣiríṣi o. Ẹbọ ọ̀rọ̀ ẹnu ń gbà mí náà ẹbọ ni. Àbí ìwọ tí o lo paracetamol torí fífọ́ ẹ lọ tó ní ọ̀pọ̀lọpọ̀ paracetamol o ti ṣẹbọ sọ́nà. Torí pé èròǹgbà ẹ̀ngbà náà sì ni pé ọlọ́ọ̀bá ni ọba tó ń borí fífọ́ yẹn lọ. Rí lórí tọ̀rọ̀ àwọn oníṣẹ̀ṣe, wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ kan náà ní online pé tí a bá fẹ́ pa iná adẹ́bọrẹ́ nílẹ̀ Yorùbá kankan, àwọn àṣà àwọn nǹkan tí Yorùbá ń lò àwọn àfọ gbọ́dọ̀ máa lò, àwọn mùsùlùmí gbọ́dọ̀ máa lò kankan pé wọ́n gba ẹ̀sìn àwọn aláwọ̀ funfun sórí wọn pé ni wọ́n ti brainwash wọn. Ṣé nǹkan tẹ́mi kan fẹ́ sọ lórí yẹn ni pé ọ̀tọ̀ ní àṣà ọ̀tọ̀ ní ẹ̀sìn. Sọ̀rọ̀ mi ti yé. Inú àṣà Yorùbá ó ní ká gẹ fìlà, ká wọ dànsíkí, ká wọ agbádá, àṣà nìyẹn yẹn kì í ṣe ẹ̀sìn. Inú àṣà Yorùbá ó ní kí lọ wá kí lorúkọ ìbẹ́pẹ dúdú kí n gé kéékèèké sínú òkè kí n wá da omi dùn lé lórí kí n máa mú fún typhoid malaria. Inú àṣà nìyẹn yẹn kì í ṣe ẹ̀sìn. Ọ̀tọ̀ ní ẹ̀sìn. Àwọn tó ń ṣe ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ gangan àwọn aláwo àwọn babaláwo àwọn kì í ṣe oògùn. Tó bá yẹ pé mo parọ́ wọn kì í ṣe oògùn. Tó bá yẹ pé oògùn wà nínú ẹ̀sìn ni àwọn babaláwo yẹ kí wọ́n lè máa ṣe oògùn gan. Àwọn babaláwo tèmi mọ̀ tó jẹ́ babaláwo nínú kí wọ́n ṣe sàárà fáwọn èèyàn tí wọ́n ń pè ní ètùtù, nǹkan tí wọ́n mọ̀ nìyẹn. Babaláwo fi bẹ́ẹ̀ ní oògùn. Àṣà ó yàtọ̀ sí ẹ̀sìn. Sọ̀rọ̀ mi ti yé. Tẹ́ bá rí mi tí mo lọ jẹ́wé ewúro tí mo ń gun pẹ̀lú èpo ọ̀bùn tí mo fi oró màlúù tí mo fi ń wé, àṣà tilẹ̀ ti Yorùbá ti wà ní. Àṣà tilẹ̀ Yorùbá ni. Bàbá náà sọ pé tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ nípa àṣà, tá a bá fẹ́ pa ẹbọrẹ́ ńlẹ̀ Yorùbá, àní máa wọ dànsíkí torí pé ẹlẹ́bọ ni wọ́n wọ dànsíkí, àní máa gẹ fìlà. Ìyẹn ò sínú ọ̀rọ̀. Nǹkan tó ń jẹ́ ọ̀rọ̀ ńbẹ náà ni pé most of àwọn oníṣẹ̀ṣe yìí tẹ́ bá rí mu rẹ̀ lómi gbà mí rò pa fà ni wọ́n á wọ fìlà fà wọ́n á dẹ̀ wọ jàlábíà.
ṣàmọ́ pé ní wíwọ jàlábíà wíwọ fìlà Saudi náà ló ti wá, sọ̀rọ̀ mi ti yé. Sá sọ pé ní bóyá àwọn nǹkan náà àyí táwọn náà ń ṣe yẹn náà ṣé wọ́n ń fọ́lò ti tàwọn Saudi ni. So tá bá tún wá sọ̀rọ̀ nípa pé ẹ̀sìn àjòjì ni wọ́n gbà wà tí wọ́n ti brainwash wọn, ilẹ̀ Brazil sí tàbí ilẹ̀ àwọn òyìnbó yẹn sìn táwọn náà ti ń join ìṣẹ̀ṣe tí wọ́n ti ń practice ìṣẹ̀ṣe. Sá sọ pé ní bóyá àwọn náà orí wọn ò pé ni. Ṣé rí àwọn kan wà tó yẹ pé a ti wọnú ara wa, sọ̀rọ̀ mi ti yé, a ti wọnú ara wa. Ìwọnú ara tá a wọnú ara wa yìí kò sí nǹkan tá a lè ṣe o. Kò sí nǹkan tá a lè ṣe náà ni pé ṣe tiẹ̀, má fi tiẹ̀ dí tèmi lọ́wọ́, má sì jẹ́ kí èmi náà fi tèmi náà má fi jẹ́ kí n fi dí ti tiẹ̀ lọ́wọ́, sọ̀rọ̀ mi ti yé.